ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye lẹ́kàn ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ jẹ́ máa kí wa wípé a kò dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ń náǹfààní láti máa wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. a kú ojúmọ́ a kú ojúmọ́ a kú ojúmọ́ mọ́ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta ẹ kú ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ sì rí ẹ kú àṣálẹ́ níbi gbogbo tí ẹ ti ń náǹfààní láti máa wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá bẹ́ẹ̀ náà ni kò ní di láṣẹ Elédùmarè. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, ẹ má gbàgbé láti bá wa subscribe, ẹ like, ẹ comment, ẹ sì share. Ẹ jẹ́ kí àwọn ìròyìn wa yìí kó délé kí àwọn tó kù náà lè ní àǹfààní láti lè jẹ ìgbádùn àwọn ìròyìn bí àwọn kan bí ó ṣe ń lọ sí. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ tèmi yìí lẹ́kọ̀ọ́ ló kọ́ bàbá tó bí lọ́mọ. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kíni mí màjọ méjì ọmọ orí sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn. Tó bá sì tẹ́ ẹ bá ní ìpolówó ọjà iná àǹfààní àti gbé wá lórí ẹ̀rọ amóhùnmáwòrán tẹ́ ń wò yìí, nọ́mbà wa ló ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí. Ìròyìn tó jí mi láàárọ̀ yìí ó jẹ́ ohun tó bà mí nínú jẹ́ púpọ̀. Ó jẹ́ ìròyìn tí ó kọni lé gungun ara gan. Ní ọjọ́ Monday on the 1, òun ni adẹ́rìn-pòṣónú Mr. Sanku Comedy ló jáde láyé látàrí ìjàmbá ọkọ̀. Látàrí ìjàmbá ọkọ̀ èyí tó ṣẹlẹ̀ sí Mr. Sanku. Mr. Sanku a ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí prank kó tó di wípé ó sọ di comedy nígbà táwọn èèyàn mọ̀. Ó sì ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Sanku. Ṣùgbọ́n ní àná, ní àṣálẹ́ àná, gbogbo wa la mọ̀ gbajúgbajà arábìnrin eléré orí ìtàgé èèyàn Péjú Ògúnmọ́lá. Màmá Péjú Ògúnmọ́lá nígbà kan ìròyìn gbé jáde wípé màmá yìí ò bímọ, ṣùgbọ́n ìròyìn padà fìdí ẹ̀ múlẹ̀ pé màmá yìí ní ọmọkùnrin kan ṣo tí màmá yìí ní, tí wọ́n bí fún bàbá wa táwọn náà jẹ́ àgbà òṣèré Sunday Ọmọbọ́láńlé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Papi Lúwẹ̀ẹ́. Ọmọ tó dà wọ́n pọ̀ tó wà láàrin wọn, ọmọ yìí máa fò sánlẹ̀ ó máa kú lánàá. Ẹ wo màmá yìí Péjú Ògúnmọ́lá, ẹ wo ipa tí wọ́n máa ń kó nínú àwọn eré oníṣeré orí ìtàgé tá a máa ń wò, tá a máa ń kẹ́kọ̀ọ́ látara rẹ̀. Tó jẹ́ màmá yìí in one way or the other, eré orí ìtàgé tí wọ́n ṣe, wọ́n ti fi tún ilé kan ṣe in one way or the other. Tá a bá ń sọ̀rọ̀ nípa eré orí ìtàgé lóbìnrin, màmá yìí ò ṣe fọwọ́ rọ́tì sẹ́yìn. Kò síbi tí wọ́n fìtìn sí. Àṣálẹ́ àná ni ìròyìn gbé jáde wípé àgbà òṣèrébìnrin arábìnrin Péjú Ògúnmọ́lá pàdánù ọmọ rẹ̀ ọkùnrin kan ṣoṣo tó ń kọ rẹ̀ ń jẹ́ Ṣínà ní alẹ́ ọjọ́ ìṣẹ́gun àná, ọjọ́ kejì oṣù kẹsàn-án. Nígbà dẹ̀ máa wọnú oṣù yìí, a bẹ̀ Ọlọ́run Olódùmarè pé kó dákun kó dábọ̀ kó jẹ́ kóṣù yìí kó dáa fún wa. Dọ́lọ́run lẹ́bi o, tó dọ́lọ́run lẹ́bi.
lóòótọ́ màmá yóò tí sọ̀rọ̀ abiyamọ ọ̀nà má yà wá lágan alẹ́ Ọlọ́run má fọmọ pa wá lẹ́kún kò sí ohun tó rọrùn kò sí ohun tó dáa kí májèsí ó tójú òbí ẹ̀ kú kò sí ohun tó rọrùn rárá arábìnrin Péjú Ògúnmọ́lá lásàálẹ̀ àná òun náà lọ́mọ rẹ̀ Ṣínà ló fò sánlẹ̀ tó kú o kọlọ́hún ṣàánú wa a sì wà nínú ìpòrúurú ọkàn tí Sanku Comedy eléyìí tí látàrí ìjàmbá ọkọ̀ tí ó ṣẹlẹ̀ sóhun ní ọjọ́ kìíní lọ́jọ́ Monday ní agbègbè Odò Ọba ní ojú ọ̀nà Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́ ni wọ́n sọ pé Sanku Comedy ló ń bọ̀ láti ìlú Ìlọrin tó sì pàdé kú òjijì arákùnrin yìí ọmọ ọdún ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n ní 29 years old òun ni Sanku Comedy ó ti bẹ̀rẹ̀ comedy ìrìn àjò comedy ẹ̀ láti ọdún 2021 gẹ́gẹ́ bí ìwádìí tó fi wọ́n bẹ́ẹ̀ sì rèé Ọlọ́run gbà fún èyí tí ó dẹ̀ di ìlú mọ̀ọ́ká látọdún tó kọjá 2021 látàrí òun náà wà látàrí lára àwọn èèyàn tí ojú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ TikTok tó gbé sókè 2021 Ọlọ́run sì gbà fún òun náà bẹ̀rẹ̀ sí ní jẹ owó orí ẹ̀rọ ayélujára ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì mọ̀ òun náà di gbogbo àgbáyé ó bẹ̀rẹ̀ sí ní ṣe kọ́mẹ́dì rẹ̀ pẹ̀lú àwọn náà tí wọ́n jọ jẹ́ ìràwọ̀ papọ̀ wọ́n jọ mọ ara wọn ìrìn àjò lónìí o kì í ṣòun nìkan so ló wà nínú ìrìn àjò yìí a sì wà nínú ìpòrúurú yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré orí ìtàgé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sórí ẹ̀rọ alátagbà bẹ̀rẹ̀ sí ní lọ dárò Sanku Comedy eléyìí tí ó pàdánù ẹ̀mí rẹ̀ sínú ìjàmbá ọkọ̀ alẹ́ àná Ọlọ́run má ṣe wá lágun alẹ́ Ọlọ́run má gbọmọ pa lọ́wọ́ wa màmá Péjú Ògúnmọ́lá tó jẹ́ pé ó sì sọ pé ní ṣé oṣù tó kọjá ni àbọ̀sẹ̀ tó kọjá tó bá jọ́sẹ̀ tó kọjá náà oṣù tó kọjá náà ni òun ni ọmọ wọn yìí Ṣínà ló ṣe parí àgùnbánirọ̀ rẹ̀ ẹ wo gbogbo owó tí wọ́n ná lórí ọmọ ó bani nínú jẹ́ púpọ̀ láti gbéròyìn yìí síta bẹ́ẹ̀ sì dé là ń gbà á ládùúrà fún màmá Péjú Ògúnmọ́lá tí wọ́n jẹ́ àgbà òṣèré tíátà nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà wípé k'Ẹlẹ́dùmarè kó dákun kó dábọ̀ kó bá wa tù wọ́n nínú kó rọ̀ wọ́n lọ́kàn kó dùn wọ́n nínú ní sùúrù náà àárọ̀ wa wó là á pa ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré orí ìtàgé òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí màmá Péjú Ògúnmọ́lá ìròyìn ò fìdí ẹ̀ múlẹ̀ lóníṣànsán bóyá màmá tún sì ní ọmọ mi ẹ mọ̀ pé mo sọ ṣáájú wípé lọ́wọ́n ìgbà kan oríṣiríṣi àyè sọ̀rọ̀ kan ń gbé jáde pé màmá yóò bímọ màmá yóò ṣègbà kan màmá yóò ṣe àwo kan arábìnrin Bíọ́lá Adébáyọ̀ òun náà gbé jáde lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ rẹ̀ níbi tó ti kẹ́dùn pẹ̀lú màmá Péjú Ògúnmọ́lá àwa náà kẹ́dùn pẹ̀lú wọn gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ àwa náà kẹ́dùn pẹ̀lú wọn bẹ́ẹ̀ sì rí akẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí Sanku Comedy àwa gbà ládùúrà wípé k'Ọlọ́run ọba Elédùmarè kó bá wa fòpin sí eléyìí ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án ọjọ́ kejì nínú oṣù kẹsàn-án k'Ọlọ́run Elédùmarè kó bá wa fòpin sí báyìí kó sì ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà ká má gbọ́hun ikú lórí ẹnikẹ́ni a gbọ́dọ̀ gbàdúrà yìí pé lórí entertainment industry nìkan a gbọ́dọ̀ gbàdúrà lórí comedy industry nìkan a gbọ́dọ̀ gbàdúrà lórí ẹnikẹ́ni ká má fẹnikẹ́ni ṣàwátì ká má gbóhùn kú láàrin wa ká má bára wa ṣọ̀fọ̀ ayọ̀ ń gbogbo wa fi wọnú ọdún yìí lágbára àṣẹ Èdùmàrè ayọ̀ náà la fi parí rẹ̀ lágbára ọba mi òkè ẹ má gbàgbé ẹ bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí lójú òpó YouTube yìí ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ láṣẹ Elédùmarè èmi tí yín tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi ìrẹ́kan ló kọ bàbá mi Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè é ẹ̀yin tí ẹ̀ ń wò wá ń gbogbo gbà mo lù yín lọ́gbẹ̀ẹ́nu bẹ́ẹ̀ sì rèé mo kì yín dáadáa
àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà. Nọ́mbà tí ń lọ tún ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí òun náà lẹ́nu àǹfààní láti bá mi sọ̀rọ̀ sí bó jẹ́ lójú òpó WhatsApp ni, bó sì jẹ́ pé ẹ fẹ́ pè mí live and direct ni. Ẹ̀yin tí ẹ fẹ́ ká wá láti wá ṣe àfihàn nǹkan tí ẹ̀ ń tà níbi tí ẹ bá wà á tẹkọ̀ létí á wá síbẹ̀. Bó sì jẹ́ pé ẹ fẹ́ bá a sọ̀rọ̀ lórí ẹ̀rọ alátagbà ti WhatsApp ni, èmi náà ní ń dá yín lóhùn live and direct. Títí dìgbà tá a fi pàdé, ire ayọ̀ àtàláfíà òun náà la fi pàdé. Àní gbọ́hun ibi, àní gbọ́hun ikú lórí ẹnikẹ́ni wa. Láyọ̀ láyọ̀ lápàdé, ó dàbọ̀.